Ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni o. Mrs. Yetunde Victoria ìyàwó Ṣùsì. Mọ́mì Bolúwatifẹ́, mọ́mì Ayọ̀dèjì. Mọ́mì pè mí síre onílọ́jọ́ ìbí rẹ̀. Ẹ̀mí á ṣe púpọ̀. Èrò bá mi ká lọ sílé ọlọ́jọ́ ìbí. Èrò bá mi ká lọ sílé ọlọ́jọ́ ìbí. Yetunde Victoria ìyàwó Ṣùsì. Ìgbà ọdún kan ni o, mọ́mì pè mí síre. Èrò bá mi ká lọ sílé ọlọ́jọ́ ìbí. Èrò bá mi ká lọ sílé ọlọ́jọ́ ìbí. Yetunde Victoria ìyàwó Ṣùsì. Ìgbà ọdún kan ni o, mọ́mì pè mí síre. Ìgbà ọdún kan ni o, ìyàwó Ṣùsì o. Ìgbà ọdún kan ni o, mọ́mì pè mí síre. Àyà Bánjí ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé. Ó dẹ̀ nífẹ̀ẹ́ yìí ṣópin o, ìyẹn ti dájú. Ìgbà ọdún kan ni o, mọ́mì Ayọ̀dèjì o. Ìgbà ọdún kan ni o, ọlọ́jọ́ ìbí. Ìgbà ọdún kan ni o, mọ́mì pè mí síre. Ọjọ́ ìbí kò ṣe gbàgbé ẹ̀rùn fẹ́ni tó bá gbọ́n. Káròríwá kárònú wà wò ọjọ́ tàdáyé. Pẹ̀lú ewu lọ́tún lòsì bàbá pa ọmọ. Ó yẹ kó jó kí ó tún máa yọ pẹ̀lú orin ọpẹ́. Ọlọ́run lókè tó ṣẹ̀dá ẹ̀ ṣóun máa lọ pẹ́ yẹ. Èyí ni Bánjí ọkọ rẹ̀ rò tó fi pè mí o. Ológẹ̀fìlà Ayọ̀dèjì ṣẹ́bẹ̀ mi lọ́mọ tán wí. Ó ní kí bá ń gbóhùn sókè pẹ̀lú orin ọpẹ́. Kí n kọrin kí n tún kéwì pàṣẹ ìṣàmọ́dún o. Ọlọ́jọ́ ìbí. Ìgbà ọdún kan ni o, ọlọ́jọ́ ìbí. Ìgbà ọdún kan ni o, mọ́mì pè mí síre. Ọ̀gẹ̀fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì bí ẹni jẹ̀kọ́ yangan. Ṣe bíbi tó bá wù mí ni mo lè gbóhùn mi gbà lọ. Bàbá ló fi sí mi lẹ́nu. Ilé Mrs. Yetunde Victoria ọmọ Rótifá. Aya Bánjí Samuel ọmọ Awóṣùsì ni mò ń rè fún tòní o. Olóríire obìnrin tí ń ṣọjọ́ òbí lónìí. Ọjọ́ 14 nínú oṣù kẹfà lolóríire wáyé. Ọlọ́jọ́ ìbí ọpẹ́ ńlá fọba mímọ́ tó dá ọ sí tẹbí tará gbogbo. Gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ àtẹ̀yìn afẹ́nifẹ́re ẹ wá. Ẹ jẹ́ ká bọ́ lọ́jọ́ òbí yọ̀, ẹ jẹ́ ká bá dúpẹ́ oore. Pàtàkì lọ́jọ́ òbí ẹni jẹ́ ọjọ́ téèyàn fi ń ṣèrántí ọjọ́ tó wáyé. Ṣe bí wọ́n rọ́mọ òòjọ́ tó ṣe pé ọjọ́ tí wọ́n bí ló padà sálákejì. Yetunde Victoria ọmọ Rótifá. Aya Bánjí Awóṣùsì mo kí ọ kú oríire. Ohun tí ń pa ọ́ láyọ̀ ò ní padà dìbànújẹ́ láéláé. Gbogbo ẹ̀dùn ọkàn rẹ lolúwa ọba òkè yóò ṣe. Ọlọ́jọ́ ìbí ọba Èdùmàrè ò ní jẹ́ kó o dogbó ọ̀sán gangan, ò ní fojú sọkún ọmọ. Ọ̀nà àtijẹ àtimú rẹ ò ní dìnira. Gbogbo àwọn èso rere tó lódùmarè ọba fi ta ọ́ lọ́rẹ ni wọ́n ń kí ọ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí lókè èèpẹ̀. Aya Awóṣùsì Bolúwatifẹ́ Ayọ̀dèjì pè mí síre. Àtàbọ̀sẹ̀dé Ọládèjì wọ́n nígbà ọdún kan ni màmá wọn. Mr. Bánjí Samuel Awóṣùsì tọ́ba adẹ́dà fi ṣadé orí fún ọ. Ó lóun dúpẹ́ lọ́wọ́ orí torórí la fi ń mẹ́ràn láwo. Lọ́wọ́ ọba adẹ́dà tó fi ọ́ ṣe ìyàwó lọ́dẹ̀dẹ̀ òun. Ó ní olóòótọ́ adúró ti ní olùbánidámọ̀ràn rere. Arẹwà obìnrin tó kún fún ìtẹríba. Ọlọ́gbọ́n onímọ̀ olóye. Òṣìṣẹ́ elétò ìlera tó kórìíra ìmẹ́lẹ́. Ọmọ tá a bí nílé rere tó níwà rere. Ó lóun ní Yetunde Victoria ọmọ Rótifá tí ń ṣaya òun. Àpọ́n tó bá ń bẹ nílẹ̀ yìí tí ò tí ì láya nílé. Mr. Bánjí Awóṣùsì ní kẹ́ ẹ̀ mọ́ nìṣó nílé Rótifá. Ọ̀dọ̀fin Ruling House nílùú Èrìjìyàn Èkìtì. Kẹ́ ẹ lọ má ya rere, ó láwọn ọmọ olóríire pọ̀ ń bẹ̀ sà. Adé orí rẹ ní kí n kí ọ, kí n bóun kí ọ o. Ṣé bí wọ́n gangan lọmọ ọlọ́dọ̀fin àti lè pẹ́kùn nílé bàbá rẹ̀?
ẹ̀yin gangan lọmọ ọ̀yùnkún gbọ́ aláyè àbùrù yẹ̀túyẹ̀tú ọmọ ọ̀yùnkún gbọ́ aláyè kó méyèyìn rọ́dò ọmọ ẹ̀dùn gbọ́ aláyè kọ́ sánbàtì àkùn mẹ́bẹ̀ẹ́ oṣù mẹ́bẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ kọ́ bá ti ń mi légbò rẹ̀ kí mi mú tẹ́ni jòkó ààrẹ mọ́ ọ̀dọ̀fín bínú elébù ẹ̀ràn àrìṣe kọ̀ọ̀kan lóògùn nílé bàbá tó bí ọlọ́mọ àwọn bàbá yín kì í ṣọ̀lẹ akíkanjú ni wọ́n jára mọ́ṣẹ́ gidigidi Mrs. Yetunde Victoria ayáwó ṣùsì kọ́ba òkè jẹ́ kó o lè ṣàmọ́dún o.